Naam, salamu alaikum. kì í ṣe salamu alaikum kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ assalamu alaikum tàbí salamun alaikum kódà sálámù kò dá kò síbi tó dá sí sálámù kò dá lẹ́nu ẹ̀ ó kàn tán yẹn kàn ó kàn yan mọ̀. ládùúrí ìdánilẹ́kọ̀ọ́ tí mo ṣe fún gáà nínú fídíò yẹn bí mo ṣe lecture ẹ̀ tó tí mo mú verse wá mo yọ logic inú verse yẹn jáde mo mú ọ̀rọ̀ bìnrin tèmi àwa mo kà mo tún lo principle mo kó gbogbo ẹ̀ papọ̀ mo yọ àwọn àgbọ́yé tó yẹ kóró jáde nínú àwọn ọ̀rẹ́ so kò wá rí nǹkan kan ẹyọ kan just one láti fi bring me down láti fi prove fáwọn èèyàn like claim to make wípé olódo ni mi kò tiẹ̀ wá rí nǹkan ọ̀kan ṣoṣo báyìí kò tiẹ̀ orí kìíní ìdá o tàbí àgbọ́yé yóò tiẹ̀ lọ́bẹ̀ o tàbí kò tiẹ̀ yẹ kó rí báyìí kò wá rí kankan ó wá fọwọ́ họrí pé àwọn tó ní mi ní superstar yìí bóò ni mi ṣe ní tẹ́ ọ pé kí ni mo tẹ̀lé sọ̀rọ̀ fún tọ́ba àtúntò ó kú mọ̀ pé òpònú làwọn ẹ má bínú kí n fẹ́ fún wọn ó kú mọ̀ pé òpònú làwọn tó ń ṣe gọgọ ọmọ mùsùlùmí mélòó náà ni ó ṣe gidi nínú wọn tẹ́lẹ̀ ṣẹ́gẹ́ tó jẹ́ kí n wá bí ọ̀gbẹ́ wá àkọ́kọ́ tí mo tẹ̀ máa sọ nínú fídíò yìí tí mo tẹ̀ máa fi tó máa fi hail mi pé yes mo ti sọ̀rọ̀ ó wá lọ síbi tí mo sọ pé I am bigger than him ó wá tún mọ̀ bigger than him yẹn sí material things no even I am bigger than mo tún big ju kí tó máa fi material thing ṣe kanta pẹ̀lú yẹn lọ mo tún big ju yẹn náà lọ at the same time oye so because nǹkan tó jà lọ́rọ̀ tí yín jù òun ni material thing that's why tó jẹ́ pé nǹkan tó máa kọ́kọ́ nǹkan tó bá mú yàn lọ́kàn ló máa kọ́kọ́ wá sọ́kàn yàn tábà bá sọ̀rọ̀ nípa wealth tí n bá sọ̀rọ̀ nípa wealth particularly especially in the video I'm talking about intelligence and knowledge especially nípa Islam yẹn tó fẹ́ para ẹ nítorí ẹ̀ so mo sọ fẹ́ pé kò yí ẹ ṣòye so nǹkan tí mo sọ fẹ́ ni mi ń ṣe gbé àfà tó lè kọ́ ẹni kíw because mi lè sọ pé àfà tó kọ́ ẹni kíw tó rò kọ́ kíw so even you are not sínú àwọn category àwọn tá a máa sọ pé akéwù tọrọ jẹ ṣe bá àwọn kan the list máa sọ nípa àwọn kan ní pé akéwù tọrọ jẹ even ìwọ tiẹ̀ lè o tún bọ́ sí category àwọn akéwù tọrọ jẹ because o tiẹ̀ àwọn tún dájú ẹ lọ because you know nothing you understand so nǹkan tí mo sọ fẹ́ ni so wà á ní nǹkan láti ẹ̀ ti fi ṣe so definitely you put all those things torí pé ọ̀rọ̀ tí mo sọ ibi tó ti lọ mú point yìí wá mo ti sọ many facts kí tó sọ ọ̀rọ̀ yẹn pé àbí gàdá mo ti sọ facts tó pọ̀ lọ so kò rí bí kankan tó ti lè mú mi even video tí mo ti ṣe ti pẹ́ lórí ẹ̀ kò lè defend ẹ̀ tí mo ti ṣe ti pẹ́ lórí ẹ̀ tí mo fi sọ pé tí mo fi yọ òdo ẹ̀ oye báyìí nísìn so kò lè rí ó wá lọ síbi pé kìíní kan oye so àwa ò sínú level pé ká máa fi material things tí n bá sọ fún ẹ wípé I am bigger than you in terms of wípé mo wà intelligent jù ẹ báwo ni màá bá pè sọ̀rọ̀ mi mo lè jókòó tẹ smell like ó máa rí mi lára náà okay so but because all you understand as wealth òun náà ni owó ṣe mi ò sí fún gbogbo nǹkan yẹn anyway tí wọ́n bá tó bẹ́ẹ̀ ṣe nǹkan tí mo sọ ṣàlùwàlá lójú screen kó ka suratul Fatiha kó dẹ̀ ka àyà 5 nínú suratul Ibrahim ó ti bẹ̀rẹ̀ sẹ́ tó bá tó bẹ́ẹ̀ ṣe nǹkan tí mo sọ èyí tó tẹ̀ wá pamílẹ̀ nìyẹn nìkan tó sọ ní comment section tó sọ wípé òun ti fìgbà kan jẹ́ student mi yes ẹnìkan sọ ní comment section tó sọ wípé torí mo kàn ká comment section díẹ̀ ìgbà tí àwọn èèyàn send video yẹn sí mi mo wá nìkan tó sọ ní comment section wípé òun ti fìgbà kan jẹ́ student mi and I'm very sure ìpele yìí tó ń sọ̀rọ̀ yìí gan máa jù ẹ lọ òun ṣẹgbẹ́ tẹ́ni ẹ ti jẹ́ student mi o no you can't even stand in front o lè dúró wájú mi pé o fẹ́ like àwọn èèyàn àwọn míì náà máa kọ ẹ̀ irú ọ̀rọ̀ yìí gbà yẹn máa tò sẹ́yìn ni tí bá wà nínú Islam wàá máa ṣe ṣéèkù ni wọn bí ẹ̀dá ta ní ibo ni ojú wa máa ń tó yónú ni ó ti yé igi mú jìnnà sórí àwọn tó mọ̀ mí ò sọ wípé poverty àwọn tó mọ̀ mí ò kí sọ wípé kò ní mọ̀ àwọn sọ àwọn yẹn wọn mọ̀ pé narrative tí ò ṣe push ni ẹ jàre pé ìyẹn ò lè ta èyí tó ràn ọlọ́run narrative tó ràn ọlọ́run láti push náà ní poverty tó yẹ lè sọ pé ó dẹ̀ ti cast ìyẹn ti pẹ́ ẹ ti sọ ìyẹn ti load ẹ wá nǹkan mi sọ ó ti yé òye àwọn eléyìí tó kàn ń sọ àwọn kan ń sọ tiwọn ni ó ti yé bẹ́ẹ̀ sọ wọ́n kàn ní pé Malik yẹn orúkọ tó tóbi ni ẹ jẹ́ ká oyè yín ẹ jẹ́ ká tápù ẹ̀ díẹ̀ ó ti yé àwọn tó dẹ̀ ń tì gan mọ̀ pé àwọn fẹ́ ba tiẹ̀ jẹ́ níwájú mi sincerely àwọn tó ń tì mọ̀ pé àwọn fẹ́ ba tiẹ̀ jẹ́ ni wọ́n nífẹ̀ẹ́ òye because igi mú jìnnà sórí náà ó clear pa jẹ́ kí tí wá sáré kọ́ ẹlẹ́kọ̀ọ́ kékeré kan kí n tó lọ because ó lọ mú picture ibi tèmi àtàwọn èèyàn mi ta lọ ṣe rally wa nínú ọjà níjọ́ kìnìún àná sórí èèyàn kí n big kọjá mission yàn oye èèyàn kí n big kọjá mi tó yẹ ló jẹ́ pé wàá rí olóṣèlú tó bá gba campaign tó fẹ́ káwọn èèyàn dìbò fún ọ tó gba election wọ́n á lọ sínú ọjà wọ́n lè máa báyà láta fọwọ́ kò ṣe pé sítọ́ọ̀sì ẹ̀ ò jù báyẹn lọ but because mission ẹ̀ kò big ju mission ẹ̀ lọ ó ti ẹ̀ so bó ṣe jẹ́ fẹ́lẹ́ iná sí ọwọ́ òsì ẹ̀ kó má ṣe kíni kó má fi jẹun so mission wa á big jù lọ because nǹkan tá a gbé lọ́wọ́ ó ṣe pàtàkì gan ó dẹ̀ jẹ́ wá lógún gan ó ti wọ́n ní pé orí burúkú tẹ̀ ń ṣe kí n má transfer sáwọn generation tó ń bọ̀ ó ti so ọpọlọ wèrè kan tó ló gbà like àrùn fáírọ́ọ̀sì wèrè kan tó ló gbà ní 1400 years ago oye tó ní ẹnìkan wá fún un lọ́rùn pa mọ́nu gọ́ọ̀rọ̀ ẹ̀rọ kẹ́ má tún ta àìsàn yẹn fún àwọn àrọ́mọdọ́mọ tó ń bọ̀ àìsàn yẹn làwọn ń jà pé kó má torí anífẹ̀ẹ́ generation anífẹ̀ẹ́ ìjọba Yorùbá yìí wùwà púpọ̀ ó ti àfẹ́kẹ́ báyé àwọn ọmọ tó ń bọ̀ náà jẹ́ ó ti so nǹkan tó jẹ́ wá lógun mission tó dẹ̀ lágbára gan ni so kò sí status tí mo lè nílé tí mo lè big jùlọ ṣòjì kò sí nǹkan tí mi ò lè ṣe láti sọ bó ṣe bó dẹ̀ ṣe yẹ kó rí lẹ́ni tó bá mọ rírì nǹkan tó ń ṣe ẹni tó bá yẹ pé ó mọ rírì nǹkan tó ń ṣe bó ṣe wà nìyẹn náà generally ó ti yẹ báyìí so kò jẹ́ bó ṣe jẹ́. Naam, salamu alaikum. Mo ń gbọ́ tí àwọn èèyàn kan àwọn àáfà kan wọ́n ní ọmọ kan tó ń pè ní Malik Musa kó nímọ̀ ìmọ̀ báwo ìmọ̀ ṣé kíyàn lè sọ èdè Lárúbáwá nínú pé ó nímọ̀ ni ẹ mọ̀ ìtumọ̀ knowledge ìmọ̀ kọjá pé mo sọ Lárúbáwá knowledge ọmọ yìí ò ní ìmọ̀ kankan ó lọ kọ́ èdè ṣé nítorí yàn lè sọ English mi kó wà knowledgeable ni
àìmọ̀ èèyàn tó jẹ́ lárúbáwá tó gbọ́ lárúbáwá láì lọ skul tí ó mì pé ó nímọ̀ ni ẹ dákun ẹ ṣàtúnṣe ọmọ yìí òun ní ìmọ̀ kankan odó ló ń gbé káàkiri tó bá kó òun ní ìmọ̀ láti disprove Islam kó máa bọ̀ lórí péjì mi tó bá ti dọ̀la. Assalamu alaikum. àwọn èèyàn kọ́kọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ àwọn àfáà ni wọ́n sọ bẹ́ẹ̀ so next time wàá lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ẹ̀ tán jẹ́ àfáà so kò bẹ́ẹ̀ kọ́ mu kó sọ pé àwọn èèyàn kan sọ pé since tó yẹ sí pé àwọn tó ju ẹ lọ wọ́n ju ẹ lọ lọ́jọ́ orí wọ́n dẹ̀ ju ẹ lọ nímọ̀ nípa ẹ̀sìn àti èdè lárúbáwá ẹ̀sìn tó ń ṣe yẹn so wọ́n mọ̀ ju ẹ lọ wọ́n dẹ̀ ti confirm ẹ̀ wọ́n dẹ̀ sọ so wàá lo ẹ̀kọ́ òní sọ pé àwọn èèyàn kan sọ pé wà ní àwọn àfáà wa sọ pé oye that's number one. ẹlẹ́kejì ni pé Allah sọ nínú Quran báyìí wípé inna anzalnahu Qur'anan arabiyyan la'allakum ta'qilun àwa la sọ Qur'ani kalẹ̀ lédè lárúbáwá kẹ́ ẹ lè ṣe làákàyè ẹni tó bá mọ̀ nípa logic dáadáa ó máa understand wípé Allah sọ sísọ Qur'ani kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá like sísọ Qur'ani kalẹ̀ lédè lárúbáwá jíjẹ́ èdè lárúbáwá tí Qur'ani jẹ́ sísọ kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá Allah sọ mọ́ ṣíṣe làákàyè so gbogbo ìmọ̀ tó bá ti ń wá gbogbo nǹkan tó bá ti ń ṣe gbìyànjú sójú ọ̀nà tó ń lépa ẹ̀ láti fi ṣe làákàyè lójúpọ̀nà kan pàtó ìmọ̀ ló ń wá yẹn tó bá ti wá acquire rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sìn so ó ti nímọ̀ náà nìyẹn so mo lépa láti nímọ̀ nípa èdè lárúbáwá tó jẹ́ sí pé Allah fi sọ Kùránì kalẹ̀ tálà dẹ̀ so ṣíṣe làákàyè mọ̀ ó túmọ̀ sí pé ìgbà tí mo fi ń wá yẹn mò ń wá mọ̀ ìgbà tí mo ti wá mọ̀ mo ti nímọ̀ nìyẹn so ìmọ̀ ni èdè lárúbáwá náà so but ìkan tó ṣẹlẹ̀ bí ni pé o tún fi odó kan hàn ó fa ìmọ̀ kan hàn mí kan mọ̀ o ṣe fídíò tí o pé 1 minute o lè ti sáré fi odó ńláńlá o ti fi hàn o lè ṣe ìyàtọ̀ láàrin kéèyàn máa sọ èdè kan bíyàn sínú èdè àti pé kéèyàn kọ́ èdè kéèyàn máa sọ èdè bí sẹ́lẹ̀ kan like wọ́n bí ẹ sínú ẹ̀ ni àti kéèyàn kọ́ èdè ẹni tí wọ́n bá bí sínú èdè tó kàn bẹ̀rẹ̀ sí sọ kò nímọ̀ bọ́ ẹni tó bá kọ́ ó nímọ̀ nítorí pé ó máa láwọn principles kan tó máa fi guide ara ẹ̀ tó yẹ sí pé ẹni tó ń sọ gan kò ní ṣe làákàyè lọ síbẹ̀ so ìgbìyànjú àti ṣe làákàyè lọ síbẹ̀ yẹn gẹ́gẹ́ bí verse ṣe sọ ẹ̀kọ́ kan ni mo tún kọ ẹ̀yẹn o ti yé so òun náà gangan ni mà ṣóyé báyìí nísìn so bí ó ṣe jẹ́ nìyẹn so gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n bí mi sílẹ̀ Yorùbá mo kàn dàgbà mo kàn rí pé mo ń sọ Yorùbá àlékà sí ìmọ̀ ṣùgbọ́n tòun tí mo ṣe ń sọ Yorùbá yẹn gan tí n bá tún wá lọ kọ́ Yorùbá mo ti ń kọ́ mọ̀ nìyẹn mo ti nímọ̀ náà tí n bá wà mọ̀ mo ti nímọ̀ nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ Lárúbáwá so kó torí pé wọ́n bí sínú ilẹ̀ Lárúbáwá so ó dẹ̀ dàgbà bẹ̀rẹ̀ sí sọ Lárúbáwá so a lè sọ pé ó nímọ̀ ọjọ́ tó bá ti lọ jòkó lọ kọ́ Lárúbáwá yẹn gangan fúnra rẹ̀ pẹ̀lú àwọn principles ẹ̀ ó ti nímọ̀ náà nìyẹn so díẹ̀ mọ́wọ́ kó fi sí ọwọ́ òsì ẹ̀ kó má fi jẹun so mi wàá mọ̀ bóyá ó lè ju làákàyè lọ because when I talk with logic àwọn òpè òdẹ̀ kí n gbọ́ yé so ó lè tún gbé fáwọn àfà tí wọ́n rètì mi yẹn kí wọ́n ṣàlàyé nǹkan tí mo mí ìfẹ́ tó bá yẹ pé lẹ́yìn náà bá tún ju ọpọlọ ẹ lọ ṣòye fóònù mi rìn pẹ̀kí sáré gbé kọ́ mi náà Ibn Taymiyyah tó ń pè ní Sheikhul Islam ó sọ̀rọ̀ kan nínú Iqtida'us Siratil Mustaqim orúkọ ìwé kan ni so ó ní inna nafsa al-lughati al-arabiyya ṣe rí èdè Lárúbáwá gangan fúnra ara ẹ̀ min ad-din it's part of our religion this Islam nínú ẹ̀sìn wa ló wà ẹ̀sìn kan lòun náà ẹ̀sìn lòun náà oye wa ma'rifatuha fardun wajib kéèyàn dẹ́ mọ̀ dandan ni ọ̀ràn èèyàn tó jẹ́ tipátipá ni tó jẹ́ dandan ni ṣòye Ibn Taymiyyah àti ẹ̀túnṣe nǹkan bíbẹ̀ tó yà mí lẹ́nu ó lo word méjì synonyms ó wá kó méjì papọ̀ sínú ọ̀rọ̀ kan náà fardu ọ̀ràn yẹn wajib ọ̀ràn yẹn náà ni ó wá lo méjì papọ̀ láti fi kan ọ̀rọ̀ yẹn pa pé kó lè mọ̀ pé mo serious wa ma'rifatuha fardun wajib bó tẹ̀ yẹ sí pé nínú usulul fiqh wọ́n máa ń ṣe àtọ̀ láàrin fardu àti wajib nígbà mi but gbogbo ẹ̀ ń lọ lójú ọ̀nà pé nǹkan padà dandan ni pé anyway ó lo méjì láti fi kan pa wa ma'rifatuha fardun wajib téèyàn dẹ̀ mọ̀ ọ̀ràn èèyàn ló jẹ́ so ó ti wà disqualified because o mọ èdè Lárúbáwá yẹn àwọn Lárúbáwá gan dẹ̀ máa sọ̀rọ̀ máa sọ pé innamal mar'u aduwwun lima jahil ọmọ ènìyàn ọ̀tá nǹkan tí kò bá mọ̀ ló máa ṣe oye anyway má jẹ́ kí n lọ síbẹ̀ so Ibn Taymiyyah tẹ̀síwájú wípé wa ma'rifatuha fardun wajib kéèyàn dẹ̀ mọ̀ ọ̀ràn èèyàn gan tó ṣe pàtàkì gan ni li anna fahma al-kitabi wa sunnah fardun nítorí pé kéèyàn lágbọ́yé Kùránì àti hadith àti sunnah Muhammad ọ̀ràn èèyàn ni oye wa ma la yatimmu alwajibu illa bihi fahuwa wajib Ibn Taymiyyah wá lo principle kan náà ẹ̀dẹ́ ti pé lè kọjá èdè Lárúbáwá so I can identify pé principle lélẹ̀ so ọ̀rọ̀ Ibn Taymiyyah ni so but ìgbà tó sọ̀rọ̀ débi báyìí mo mọ̀ pé principle Islamic principle lélẹ̀ kì í sọ̀rọ̀ tiẹ̀ mọ́ ó wá lo principle kan nínú Islamic principle báyìí pé wa ma la yatimmu alwajibu illa bihi fahuwa wajib nǹkan tó bá jẹ́ sí wípé ọ̀ranyàn nílò láti fi wà fulfilled nǹkan tó jẹ́ ọ̀ranyàn ó wá nídìí nǹkan kan láti pé kí òun fúnra rẹ̀ nǹkan tó jẹ́ ọ̀ranyàn fúnra rẹ̀ kó lè wà fulfilled ṣe rí nǹkan tó nídìí láti fi wà fulfilled yẹn náà òun náà ti dọ̀ranyàn ọ̀kan nínú àwọn min al-qawa'id al-usuliyya nínú àwọn principles Islamic principles ni ṣe báyìí nísìn so tó dẹ̀ paradan fún àwọn tó máa lọ eléyìí ò tiẹ̀ lè relate pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ yìí ó jìnnà èmi àti ẹ̀kọ́ láti máa jòkó máa wá sí pé péjì àjọ máa ṣe pé fúnra kájọ máa búra wa kájọ máa sọ story ilé ayé ara wa so èmi ò ráyè gbogbo náà gbogbo jágbàjàgbà yẹn ṣóyé ní kọ́kọ́ ni mi kàn máa ṣe fún ẹ so because I am bigger than mo ti big kọjá gbogbo yẹn so kí n máa jòkó tì yín irú ìwọ máa tẹ̀wá jòkó ti wọ no na makai oye so nǹkan tí mo kàn máa ṣe ń sìn ni pé nǹkan tí mo kàn lè ṣe ni pé wẹ́ ó lè tó bá ṣù ọ̀fẹ́ pé onímọ̀ jáde lójú screen ṣàlùwàlá kò dẹ̀ ka Suratul Fatiha ṣé wọn pé mi sọ pé kò sọ Lárúbáwá mi sọ pé kò jòkó wá sọ Lárúbáwá 5 minutes no àbí kò sọ Lárúbáwá no so àwọn tí mo dẹ̀ ti fún ní challenge mi ìfìgbà kan sọ fún wọn pé
ó yẹ ẹ sọ lárúbáwá 2 minutes kí lè mọ̀ pé gbọ́ lárúbáwá no láti fi confirm bóyá onímọ̀ àbí wọn onímọ̀ nǹkan tó máa sọ fún wọn náà nìyẹn so tó bá ṣọ̀ fún epo onímọ̀ ṣàlùwàlá lójú screen báyìí kí n rí kó o dẹ̀ ka Suratul Fatiha fún gbogbo ayé so guy tí rí lójú screen yẹn so because I don't even like to mention his name so because ó máa ń like smello get so bó ṣe jẹ́ nìyẹn so tiye so wa ma la yatimmul wajibu illa bihi fahuwa wajib nǹkan tó bá jẹ́ sí pé dandan ni kí ọ̀ranyàn ni láti fi wà fulfilled nǹkan yẹn náà ti di ọ̀ranyàn so bẹ́ẹ̀ ló ṣe jẹ́ nípa ọ̀rọ̀ ìdílé Ìbn Taymiyyah àlélẹ́ yòókì tó ṣàwọn àfáà yín ilẹ̀ Yorùbá o oye báyìí so ìwà náà láti gbọ́ báyìí so èèyàn ẹ sáré bá mi wo fídíò ìkẹ́ tó máa lọ. Ọlọ́run ní pé àwẹ̀ ta ní kẹ́yìn nígbà a ṣe lọ́rọ̀ yọ̀ fún yín gẹ́gẹ́ bá a ṣe lọ́rọ̀ yọ̀ fáwọn tó ṣíwájú ní lórí ohun èlò bíbélì Jeremiah chapter 36 verse 9 ó ní in the 9th month wọ́n ní inú oṣù kẹsàn-án of the 5th year of Joachim ní ọdún karùn-ún Joachim son of Josiah ọmọ Josiah king of Judah ọba Judah. ìyàtọ̀ sí àwọn àlàyé tí mo ti ṣe síwájú táwọn notice pé ọmọkùnrin yìí kò tiẹ̀ understand àgbékalẹ̀ òyìnbó tó wà nínú Jeremiah 36 verse 9 yẹn ẹ̀yẹ́ tó wọlé kan sí. wọ́n ní inú oṣù kẹsàn-án of the 5th year of Joachim ní ọdún karùn-ún Joachim son of Josiah ọmọ Josiah king of Judah ọba Judah. ẹni pé kò understand it like ẹgbẹ́ in the 9th month ní oṣù kẹsàn-án of the 5th year of Joachim ní ọdún karùn-ún Joachim àwọn ìgbìyànjú jọ ọ̀sìn kò understand it àtọ̀ ẹgbẹ́ òyìnbó ẹ̀dọ́ kò rí tú like kò understand the English yẹn àtọ̀ wípé in the 9th month of the 5th year of Joachim kò tú lágbóyè wípé wọ́n understand àgbékalẹ̀ yẹn like kò rí tú kò yé sí wípé ìtọ́jú sọ ni pé in the 9th month of the 5th year of Joachim ní ẹni pé ní oṣù kẹsàn-án ní ọdún nígbà tó ti pé ọdún karùn-ún tí Joachim ti wà lóye kò gbọ́ yé lọ síbẹ̀ and I'm very sure tó tún wò again. wọ́n ní inú oṣù kẹsàn-án of the 5th year of Joachim ní ọdún karùn-ún Joachim son of Josiah ọmọ Josiah king of Judah ọba Judah. ó clear bàjẹ́ tó mọ̀ pé àwọn people yìí kò struggle like they are struggling so hard to defend Islam to defend Allah to defend Muhammad to bá àìsí ẹlẹ́sìn jẹ́ bó ṣe struggle láti bẹ̀sẹ̀ ẹlẹ́sìn jẹ́ bẹ́ẹ̀ náà struggle láti defend ẹ̀sìn Allah. in fact in short sincerely speaking ọ̀rọ̀ àwọn people yìí anyway tẹ́ bá lè jọ́ dànù soldiers wà bí. wọ́n ní inú oṣù kẹsàn-án of the 5th year of Joachim ní ọdún karùn-ún Joachim son of Josiah ọmọ Josiah king of Judah ọba Judah. wá gba ilé ìkó tó lọ since ó jẹ́ sí pé Allah sọ wípé inna anzalnahu Qur'anan arabiyyan la'allakum ta'qilun Allah sọ sísọ̀kalẹ̀ Kùránì lédè Lárúbáwá ó so mọ́ pé torí kéèyàn lè ó sọ reason yẹn ni pé kéèyàn lè ṣe làákàyè ẹ̀sìn yẹn so definitely ó sọ pé ìwọ ò ní orí ọ̀fẹ́ láti ṣe kíni láti kọ́ èdè Lárúbáwá yẹn so kò yí ẹ o mọ́ kí tó máa sọ̀rọ̀ o kò sí nǹkan tó gbé ọ tó yí ẹ ń bẹ̀ tó túmọ̀ sí pé Allah sọ fún yín indirectly pé o ò ní làákàyè ẹ̀sìn yẹn oye so táwa tá a bá kọ́ èdè yẹn tá a bá ti ń ṣe làákàyè látara pa kọ́ èdè yẹn kẹ́ bá la ṣe sọ tá a bá ti ń ṣe làákàyè ẹ̀sìn yẹn you are nowhere to be found so o sí ó level àwọn tó lè máa sọ̀rọ̀ so yẹ báyìí so ó kéré gan ó wẹ́ ó dẹ̀ bí lò